ẹ̀lẹ́ léyìí o, mo kí gbogbo ẹ̀yin àti bàbá àti màmá, ẹ̀gbọ́n àti àbúrò tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. A kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí fún ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 25 oṣù kẹjọ, 2024 tá a wà yìí. Orí ẹ̀rọ tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí òun náà ni oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. Oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Títù orí 3 ẹsẹ̀ 1 sí 11. Títù orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11 rẹ̀. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí ká jọjọ kà á. Mò ń kà láti inú bíbélì mímọ́ Yorùbá, èyí tó kà báyìí pé máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ, láti máa gbọ́ tiwọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo. Kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni níbi, kí wọ́n má jẹ́ oníjà bí kò sí ẹni pẹ̀lẹ́. Kí wọ́n máa fi inú tútù gbogbo hàn sí gbogbo ènìyàn. Nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, aláìgbọ́ràn, aṣáko, ẹni tí ń sin onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé. A wà nínú àrankàn àti ìlara, a jẹ́ ẹni ìríra, a sì ń kórìíra àwọn ọmọnìkejì wa. Ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ó gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdititun ẹ̀mí mímọ́ tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa, kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀, kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, èmi sì ń fẹ́ kí ìwọ kí ó tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi. Kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí dára, wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn. Ṣùgbọ́n yà kúrò nínú ìbéèrè wèrè àti ìtànràn àti ìjìyàn àti ìjà nípa òfin, nítorí pé àìlérè àtasán ni wọ́n. Ẹni tí ó bá ń ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ ìkíní àti ìkejì kọ́. Kí o mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti yapa, ó sì ṣẹ̀, ó dá ara rẹ̀ lẹ́bi. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Lọ́sẹ̀ yìí, ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àtẹnumọ́, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ àkọ́ọ̀sórí, òun ni ẹsẹ̀ 4 àti 5 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Títù, ìpísítélì Pọ́ọ̀lù sí Títù orí 3 ẹsẹ̀ 5, ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5. Títù orí 3 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5. Fún àtẹnumọ́ mo tún kà lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ táwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nùmọ́ àtúnbí àti ìsọditítun ẹ̀mí mímọ́. Èyí ni ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí. Kọ́lọ́run ràn wá lọ́wọ́ ká lè kọ́ sọ́kàn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí, èyí tá à ń pè ní wípé oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. Tẹ́ ẹ bá gbàgbé, mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé
àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fóṣù yìí ó ń pè wá sí àkíyèsí irú ìgbé ayé wo ló yẹ káwọn ọmọlẹ́yìn Kristi máa gbé ní ìsinsìnyí ní ìrètí ìpadàbọ̀ olùgbàlà wa Jésù Kristi. Lọ́sẹ̀ tó kọjá àwa sọ fún wa wípé irú ìgbé ayé tó yẹ á máa gbé ní ìrètí ìpadàbọ̀ olùgbàlà wa ó ní ìgbé ayé òdodo àti ìgbé ayé ìwà bíi Ọlọ́run. Lọ́sẹ̀ yìí a wá tún fi kún irú ìgbé ayé wo ló yẹ á máa gbé ní ìrètí ìpadàbọ̀ Jésù wa olùgbàlà wa lẹ́ẹ̀kejì. Ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí wọ́n tún fi kún wípé ká máa gbé ìgbé ayé tó kún fún iṣẹ́ rere gbogbo. Ìdí nìyí tí orí ọ̀rọ̀ wa lọ́sẹ̀ yìí fi jẹ́ oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. Oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. A sì pín ẹ̀kọ́ náà sí abala méjì. Abala àkọ́kọ́ òun la pè ní ìyànjú láti ṣe iṣẹ́ rere. Ìyànjú láti ṣe iṣẹ́ rere. Nínú abala yìí òun ni Paul Aposteli ti ń fún Títù níyànjú láti fi kọ́ àwọn onígbàgbọ́ Kíríte tó wà wípé kí wọ́n máa gbìyànjú láti ṣiṣẹ́ rere. Tẹ́ ẹ̀ bá wá gbàgbé níbi tá a parí ẹ̀kọ́ wa sí lọ́sẹ̀ tó kọjá òun ni àwọn nǹkan mẹ́ta tí oore ọ̀fẹ́ Ọlọ́run tó ṣe fún wa. Níbi a parí ẹ̀kọ́ wa sí ìjẹjọ́nu àwọn nǹkan mẹ́ta tó oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe fún wa. Nǹkan àkọ́kọ́ tó oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe fún wa òun ni pé ó gbà wá là. Èyàn la kọ́ ní orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti kẹrìnlá lọ́sẹ̀ tó kọjá. Nǹkan kejì tó ṣe fún wa ni pé oore ọ̀fẹ́ Ọlọ́run ó sọ wá di titun. Ó yí ayé wa padà, ó sọ di rere. Èyàn la kọ́ ní orí kejì ẹsẹ̀ ìkejìlá lọ́sẹ̀ tó kọjá lọ. Nǹkan kẹta tó ṣe fún wa ni pé ó fún wa ní ẹ̀bùn ìrètí ìbùkún. Ẹ̀bùn ìrètí ìbùkún ìpadàbọ̀ Jésù Olúwa wa lẹ́ẹ̀kejì. Èyí tá a kọ́ ní ẹsẹ̀ ìkẹtàlá orí kejì ìwé Títù lọ́sẹ̀ tó kọjá. Àwọn nǹkan mẹ́ta tí oore ọ̀fẹ́ Kristi ṣe fún wa nù. Ó gbà wá là, ó sọ wá dọ̀tun, ó yí ayé wa padà, ó sọ di rere. Ó sì fún wa ní ẹ̀bùn ìbùkún ìrètí ìbùkún ìpadàbọ̀ Jésù Olúwa lẹ́ẹ̀kejì. Níbi oore ọ̀fẹ́ náà wá ní ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí lò náà wá ti ń tẹ̀ síwájú. Ìdí nù torí ọ̀rọ̀ wa fi jẹ́ oore ọ̀fẹ́ àti iṣẹ́ rere. Bẹ́ẹ̀ bá sì gbàgbé a ti túmọ̀ ní tó oore ọ̀fẹ́ jẹ́ fún wa. Oore ọ̀fẹ́ túmọ̀ sí ní téèyàn ò lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n tá a fún un. A lẹ́tọ̀ọ́ sí gbàlà nítorí pé ẹrú ẹ̀ṣẹ̀ ni wá ti fira wa fún ẹ̀ṣẹ̀ a sì ti dẹrú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run nú àánú rẹ̀ ó gbà wá là. Ó fi ìyè fún wa dípò ikú. Ó sọ wá dọ̀tun, ó sì fún wa ní ìrètí tó níbùkún. Lọ́sẹ̀ yìí a wá tẹ̀síwájú ní ìlóye nítorí ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe fún wa yìí. Bí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gan-an. Ní ìlóye ohun tí oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe fún wa yìí. Irú ìgbé ayé wo ló wá yẹ káwa ọmọlẹ́yìn Kristi máa gbé bá a ṣe ń retí ìpadàbọ̀ olùgbàlà wa lẹ́ẹ̀kejì. Irú ìgbé ayé wo ló yẹ a máa gbé? Irú àjọṣepọ̀ wo ló yẹ a máa ní? Irú ìhà wo ló yẹ a máa kọ sáwọn èèyàn? Àtàwọn tí wọ́n gbàgbọ́ àtàwọn tí wọ́n gbàgbọ́. Àtonílé àtàlejò àtẹni àmọ̀ àtẹni àmọ̀ aráalé àtàrà oko àtẹnitọ́mọ̀ kan àtẹnití ọmọ kan. Irú ìgbé ayé wo ló yẹ ká máa gbé ní ìlóye àwọn nǹkan tí oore ọ̀fẹ́ ṣe fún wa yìí tá a lẹ́tọ̀ọ́ sí? Nǹkan àkọ́kọ́ tí Paul Aposteli sì kọ sínú ìwé sí Títù pé kó fi kọ́ àwọn onígbàgbọ́ Kíríte kí wọ́n máa ṣe òun ni pé kí wọ́n máa tẹríba fún àwọn aláṣẹ, kí wọ́n máa tẹríba fún àwọn ìjòyè. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ ìkíní àti kejì yẹn lẹ́ẹ̀kan sí. Paul kọ̀wé sí Títù ó ní
máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ, láti máa gbọ́ tiwọn, láti máa múra sí iṣẹ́ rere gbogbo, kí wọ́n múra sí iṣẹ́ rere gbogbo, kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni níbi, kí wọ́n má jẹ́ oníjà bí kò ṣe ẹni pẹ̀lẹ́, kí wọ́n máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo èèyàn. Ní ìlóye tí a ò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tí Ọlọ́run ti fi fún wa yìí, ìgbàlà ọkàn wa, ìràpadà wa, nǹkan àkọ́kọ́ tí ẹ̀kọ́ wa yìí sọ fún wa ni pé kí a tẹríba fún àwọn ìjòyè, ká tẹríba fún àwọn aláṣẹ. Àwọn wo làwọn ìjòyè? Àwọn wo làwọn aláṣẹ? Àwọn ìjòyè, àwọn aláṣẹ làwọn ẹnikẹ́ni tó jù wá lọ, bẹ̀rẹ̀ látorí àwọn ẹ̀gbọ́n wa nínú ilé, tó dórí ọkọ wa nínú ilé, tó dórí bàbá àtìyá wa, tó dórí àwọn baálé ilé wa, tó dórí àwọn ìjòyè láàrin ìlú wa, tó dórí ọba ìlú wa, tó dórí àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ wa, àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ wa, àwọn aláṣẹ orílẹ̀-èdè wa, àwọn ọ̀gá wa lẹ́nu iṣẹ́, àwọn ọ̀gá wa níléèwé, gbogbo ẹni tó jù wá lọ, àwọn là ń pè ní àwọn ìjòyè, àwọn aláṣẹ. Ìwé mímọ́ ní ká máa gbọ́ràn sí wọn lẹ́nu, ká máa gbọ́ tiwọn. Èyí tó wá tẹ̀ ọba tó wá ilé tọ́jú orí ọ̀rọ̀ wa gan ni pé ká wá múra sí iṣẹ́ rere gbogbo. Ohunkóhun tó bá ti jẹ́ iṣẹ́ rere, ká fi gbogbo ipá wa àtagbára wa ṣe. Ká má sọ̀rọ̀ ẹnikẹ́ni níbi, ká má jẹ́ oníjàgídíjàgan oníjà, ṣùgbọ́n ká jẹ́ ẹni pẹ̀lẹ́. Ká máa fìwà tútù bá gbogbo ènìyàn gbé. Gbogbo eléyìí a ní láti ṣe, àti àwọn tí ò yá ṣe tí mo ti fẹ́nu bà yẹn, nítorí ìlóye ohun tí a lẹ́tọ̀ọ́ sí tí Ọlọ́run ti ṣe fún wa nípa oore ọ̀fẹ́ rẹ̀. Ohun kan kejì tí Paul apọ́sítélì kọ sí Títù pé kó fi kọ́ àwọn onígbàgbọ́ Kríté, tí sì ń fi ń kọ́ àwa yìí náà lónìí, ó ní pé ká má padà sídìí èébì wa, ká má padà ẹsẹ̀ àárọ̀, ká má padà sídìí èébì wa. Ajá ní ọ̀pọ̀ ọ̀lẹ̀ yóò ṣeré lọ, yóò tún padà yóò wẹ̀ akéèbí rẹ̀ jẹ. Ní ìlóye tí oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe inú ayé wa, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká má máa padà sídìí èébì wa mọ́. Ẹnìkan wá béèrè pé èébì kíni? Ẹ jẹ́ àjọka ẹsẹ̀ ìkẹta kí n tí ì sọ ó lè yé wa dáadáa. Ẹsẹ̀ ìkẹta ní nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, asínwín, aláìgbọ́ràn, aṣáko, ẹni tí ń sin onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé. A wà nínú àrankàn, a wà nínú ìlara, a jẹ́ ẹni ìríra, a sì ń kórìíra àwọn ọmọnìkejì wa. Ká tó bá Jésù pàdé, gbogbo eléyìí ló wà nínú ayé ọ̀kan tàbí òmíràn, gbogbo eléyìí ló wà nínú ayé gbogbo wa. Ṣùgbọ́n ní ìsìn tí oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe tá a lẹ́tọ̀ọ́ sí fún wa, oore ọ̀fẹ́ Ọlọ́run sọ fún wa pé níbi a ti kú òyì ká mọ̀ tún padà bẹ̀ mọ́. Àwọn olóyìnbó wọn a máa sọ wọn ní forward ever, backward never. Àwọn bàbá wa náà tí ò sì gbé ìbò wọn ní òkè lẹ́yẹ ń fọhùn, òkè lọ́yà máa lọ, kò yá padà ẹ̀yìn sínú àwọn ìwà wèrè wa ká tó bá Jésù pàdé, ìwà ìgbọ́ràn wa ká tó bá Jésù pàdé, ìwà aṣáko wa ká tó bá Jésù pàdé, ìwà àfẹ́kùfẹ́ àtàdùn ayé wa ká tó bá Jésù pàdé, ìwà àrankàn àti ìlara wa ká tó bá Jésù pàdé, ìwà ìríra wa gbogbo ká tó bá Jésù pàdé. Paul ní Títù bá ń sọ fáwọn onígbàgbọ́ Kríté ní ìlóye nítorí ọ̀fẹ́ Kristi ti ṣe inú ayé wọn, kí wọ́n má padà di èébì wọn. Ohun kan kẹta tí Paul kọ sí Títù pé kó fi kọ́ àwọn onígbàgbọ́ Kríté, tó sì fi ń kọ́ àwa náà lónìí, pé kí wọ́n ó ṣe ní ìrètí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì àti ní ìlóye ohun tó oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe inú ayé wọn, ó ní wípé kí wọ́n máa fi ìgbà gbogbo ní ìmọ̀lára pé oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe kí sàlàyé àwọn,
torí ìdí èyí ìwà yòówù tí wọ́n bá wù kí wọ́n tó hùwà yẹn kí wọ́n rántí irú ẹni táwọn ń ṣe, irú ẹni táwọn jẹ́. Ṣé bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ jẹ́ a jọ lọ ka ẹsẹ̀ ìkẹrin, ìkarùn-ún àti ìkẹfà ìwé yẹn tó sọ. Ìwé mímọ́ ní ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa, ìṣoore Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ táwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ó gbà wá là nípa ìwẹ̀nùmọ́ àtúnbí àti ìsọdi titun ẹ̀mí mímọ́ tí ó dà lé wa lórí nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa. Èyí ni wípé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi a gbọ́dọ̀ máa rántí nígbà gbogbo ohun tó oore ọ̀fẹ́ ṣe fún wa. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n mọ Bíbélì wọ́n ní oore pẹ́ aṣèrè gbàgbé, a gbọ́dọ̀ já sí èrè, a ò gbọ́dọ̀ gbàgbé ohun tí oore ọ̀fẹ́ ṣe fún wa. Oore ọ̀fẹ́ gbà wá là kì í ṣe nítorí òdodo wa, torí pé gbogbo òdodo ènìyàn pátápátá níwájú Ọlọ́run bíi àkísà ẹlẹ́gbin ni. Ṣùgbọ́n Ọlọ́run nítorí ìṣoore rẹ̀, Ọlọ́run nítorí ìfẹ́ rẹ̀ sí ènìyàn, ó gbà wá là, ó wẹ̀ wá mọ́, ó sọ wá dọ̀tun nípa agbára ẹ̀mí mímọ́ rẹ̀ àti nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa. Nítorí ìdí èyí a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé tí ń so èso rere. Ní ìrántí èyí nígbà a gbọ́dọ̀ jẹ́ kí eléyìí máa wá sí ìrántí wa pé ẹni tá a ti gbàlà ni mí. Bí àwọn tí ìgbàlà bá ń ṣe nǹkan yìí kò tọ́ sí mi, nítorí tí oore ọ̀fẹ́ ìgbàlà tí Jésù mú wá fún mi tó ti fi fún mi, èmi gbọ́dọ̀ fi eléyìí lẹ̀. Èmi ò gbọ́dọ̀ dàbí àwọn eléyìí. Lọ́nà kẹrin, ohun kan kẹrin tí Paul tẹnumọ́ fún Títù kó fi kọ́ àwọn onígbàgbọ́ Krístì ní ìrètí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì àti ìlóye nítorí ọ̀fẹ́ Ọlọ́run ṣe fún wọn, ó ní wípé kí wọ́n fọ̀wọ̀ fúnra wọn. Béèyàn ò bá bọ̀wọ̀ fúnra ẹ̀ kò sẹ́ni tí ó bọ̀wọ̀ fún. Kí wọ́n fi ọ̀wọ̀ fúnra wọn torí wípé wọ́n ti dẹni ọ̀tọ̀. Wọn ò gbọ́dọ̀ bá ayé rẹ́ mọ́, ayé wọn ò gbọ́dọ̀ tún jẹ́ ayé ọ̀ǹgà. Ẹ wo ẹsẹ̀ ìkeje ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Bíbélì ní kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀, kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. Nítẹ̀sẹ̀ ìkeje yẹn ń sọ ni wípé ipò wa ó ti yí padà. Ipò wa ti yí padà. Torí náà a gbọ́dọ̀ hùwà bí ipò wa bó ṣe yí. Fún àpẹẹrẹ, bí èèyàn bá bí èèyàn, bóyá ẹjọ́ ọmọ ọba, ó ti ń ṣe bó tu wù káàkiri, ó ti ń gbégbé ayé rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ní lọ. Ṣùgbọ́n tí wọ́n bá wá fi jọba ìlú rẹ̀ nítorí ipò tó wà gẹ́gẹ́ bí ọba òun, ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ó di dandan wípé àwọn nǹkan kọ̀ọ̀kan gbọ́dọ̀ yí padà nú ayé rẹ̀ torí ipò ti dọba. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹsẹ̀ ìkejì sọ fún wa wípé nítorí àti ipò wa ti yí padà. Ẹnìkan wá béèrè pé ipò wo la wà tẹ́lẹ̀, ipò lówó la wà ní ìsìn. Òwe tẹ́sẹ̀ ìkeje yẹn sì ń pa wọ́n ńlá fún wa tí ó yé wa dáadáa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ipò ẹni tó jẹ̀bi ẹ̀ṣẹ̀. Ipò ẹni tó jẹ̀bi ẹ̀ṣẹ̀ ńlá wà. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 3 ó ní gbogbo èèyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Orí 4 rẹ̀ ẹsẹ̀ 13 wá ní ikú ní èrè ẹ̀ṣẹ̀. So a jẹ́ ẹni tó ti wípé ó ti dọ̀daràn nítorí ẹ̀ṣẹ̀ wa gbogbo. A sì ní láti dúró níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run ká gbàdájọ́. Ṣùgbọ́n ẹsẹ̀ ìkeje ní ìsìn o, àwa tó jẹ́ adọ́daràn àti di ẹni tá a dá láre. Abálájọ tá a fi ń kọrin àti dá mi láre.
àti ṣẹ́gun fún mi, ẹ̀rín ló kù mí kù, mo ti tẹ̀ Sátánì pa, àti dá mi láre, àti ṣẹ́gun fún mi, ẹ̀rín ló kù mí kù, mo ti tẹ̀ Sátánì pa. Ayé mi gbọ́dọ̀ yí padà torí pé àti dá mi láre. Ipò mi ti change kúrò nípò ọ̀daràn ẹlẹ́ṣẹ̀. Ipò mi ti yí padà kúrò nípò ọ̀daràn ẹlẹ́ṣẹ̀, ó ti di ipò ẹlẹ́ṣẹ̀ tá a gbàlà, tá a dá láre. Kì í ṣe kìkì eyín nìkan, ẹsẹ̀ ìkeje yẹn tó ń jẹ́ ó yé mi wípé ní ìsinyìí ó mọ wá ti di ọmọ Ọlọ́run tí ó jogún bàbá rẹ̀. Mo di àjogún Ọlọ́run, ẹni tí ó jogún gbogbo tọ́lọ́run ní. Mo ti dọmọ Ọlọ́run, mo dọmọkùnrin Ọlọ́run, mo dọmọbìnrin Ọlọ́run tí ó jogún tí bàbá ní. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, irú ẹ̀ṣẹ̀ ni mí, ẹrú ni mí, n èé sọmọ. Ṣùgbọ́n ẹsẹ̀ ìkeje ni pé a sọ mí di àjogún, ìyẹn ni pé a sọ mí di ọmọ Ọlọ́run tí ó jogún ayérayé pẹ̀lú Ọlọ́run. Ipò mi ní ìsìn, ipò mi tẹ́lẹ̀ nípò ẹrú ẹ̀ṣẹ̀. Bákan náà, ipò mi tẹ́lẹ̀ ó nípò ẹni tí ń lọ sínú ìyà ayérayé. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ní ìsìn kò sí ìyà ayérayé fún mi mọ́. Dípò ìyà ayérayé, ìyè ayérayé, ìyè àìnípẹ̀kun òní tèmi. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkeje fi ní kí a lè dá mi láre nípa oore ọ̀fẹ́ rẹ̀, kí a lè sọ mí di àjogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. So ipò mi ti yí padà ní ìlóye ìrètí, láì ní ìlóye ipò tó ti yí padà yìí. Mo gbọ́dọ̀ gbé ìgbé ayé mi bí ipò mi. Ntọ́kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń fi yé wa lọ́sẹ̀ yìí nù. Kí n gbégbé ayé mi bí ẹni tá a ti dá láre. Kí n gbégbé ayé mi bí ẹni tí yóò jogún Ọlọ́run, bí ẹni tí yóò jogún ìyè tí kò ní ìpẹ̀kun. A wá sọnú ẹsẹ̀ ìkẹjọ tó parí abala àkọ́kọ́ ẹ̀kọ́ ìwà ìwípé ìwọ Tímótì, ìwọ Títù, fi ẹ̀kọ́ yìí kọ́ àwọn èèyàn yìí dáadáa, tẹnumọ́. Torí wípé ohun tí yóò ṣàǹfààní fún gbogbo ènìyàn ni. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ ìkẹjọ. Òtítọ́ ni ọ̀rọ̀ yìí o, ẹ̀kọ́ yìí òtítọ́ ni o. Èmi sì ń fẹ́ kí ìwọ tẹnumọ́ nǹkan wọ̀nyí gidigidi. Ìyẹn ni pé kọ́ kó o tuntun kọ́, sọ kó o tuntun sọ, kọ́ lórin kó o tuntun kọ́. Kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere. Kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́, kí ayé wọn ó lè yí padà, kí yàtọ̀ lè wà láàrin wọn àtàwọn tí ò gbàgbọ́. Nǹkan wọ̀nyí dára, ó sì ṣàǹfààní fún ènìyàn. Àwọn ẹ̀kọ́ tí Paul fi fún Tímótì pé kó fi kọ́ àwọn onígbàgbọ́ Kírísítẹ́nì ní ìrètí ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, àti ní ìlóye ohun tí oore ọ̀fẹ́ Ọlọ́run tó ti ṣe nínú ayé ọmọlẹ́yìn Kristi kọ̀ọ̀kan. Kókó rẹ̀ náà sì ni pé tó bá jẹ́ pé lóòótọ́ lóore ọ̀fẹ́ Ọlọ́run ti gbà ọ́ là, máa gbé ìgbé ayé rẹ̀, máa ṣiṣẹ́ rere. Máa ṣiṣẹ́ rere, máa fọ́nrúgbìn rere nínú ẹgbẹ́, máa fọ́nrúgbìn rere nínú ìjọ, fọ́nrúgbìn rere ládùúgbò tó wà, fọ́nrúgbìn rere. Jẹ́ káwọn èèyàn mọ̀ ọ́ sí bàbá, màmá, bọ̀dá, ẹ̀gbọ́n onínúure. Iṣẹ́ rere tá a wá ń pè wá pé ká máa ṣe yìí, ẹ má jẹ́ á sì gbọ́ o, kì í ṣe pé ní ó fún wa nígbàlà o. Iṣẹ́ rere èèyàn kankan ò lè fún un nígbàlà. Torí pé gbogbo òdodo èèyàn pátá, iṣẹ́ rere gbogbo èèyàn ẹlẹ́ṣẹ̀ pátápátá bí àkísà ẹlẹ́gbin ni wájú Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tá a gbà wá là tán, a gbà wá là láti ṣiṣẹ́ rere ni. Iṣẹ́ rere lẹ́yìn ìgbàlà, òun ni ẹ̀rí àrígbámú wípé lóòótọ́ eléyìí ti ní ìrírí ìgbàlà, ó ti dẹni titun. Ìdí nìyẹn tí Paul apọ́stélì nínú lẹ́tà rẹ̀ tó kọ sí àwọn ará Kọ́ríńtì kejì, nínú orí 5 rẹ̀ ẹsẹ̀ 7-20 tó fi ní ẹnikẹ́ni tí ń bá ń bẹ nínú Kristi, ó ti di ẹ̀dá titun. Kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ, wọ́n sì ti di tuntun. Jẹ́ káyé rẹ̀ di titun ní ìlóye nítorí ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe fún ọ. Ntábàlà àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí sọ fún wa nù.
báyé ó ṣe wá mọ̀ kó di tuntun, àwọn iṣẹ́ rere tí ń ti ayé rẹ̀ jáde tó ń ṣe lójoojúmọ́. Èyí ló sún wa sí abala kejì ẹ̀kọ́ wa yìí, èyí tá a pè ní ìkìlọ̀ Pọ́ọ̀lù. Ìkìlọ̀ Pọ́ọ̀lù, èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 9 sí 11 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Títù orí 3 ẹsẹ̀ 9 sí 11 rẹ̀. Nínú abala kejì yìí, lẹ́yìn tí Pọ́ọ̀lù ti ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀kọ́ tí Títù ní láti fi kọ́ àwọn onígbàgbọ́ Krístì láti ṣiṣẹ́ rere lẹ́yìn tí wọ́n ti ní ìrírí ìgbàlà, lẹ́yìn torí ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe nínú ayé wọn ní ìrètí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Nínú abala kejì yìí, ohun tó wá ṣe ni pé ó gbé ìkìlọ̀ gbáǹkọ́gbì méjì ó gbé kalẹ̀. Ìkìlọ̀ gbáǹkọ́gbì méjì ó gbé kalẹ̀ fún àwọn onígbàgbọ́ Krístì láti ọwọ́ Títù. Kí ni ìkìlọ̀ àkọ́kọ́? Ìkìlọ̀ àkọ́kọ́ òun ni pé kí wọ́n yàgò fún béèrè wèrè, kí wọ́n yàgò fún ìtàn asán, kí wọ́n yàgò fún yàn jíjà, kí wọ́n yàgò fún ìjà nípa òfin. Èéṣe? Torí pé wọn ò lérè. Èéṣe? Torí pé asán ni wọ́n. Ṣé bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà nínú ẹsẹ̀ 9 ìwé yẹn. Ìwé mímọ́ ní, ṣùgbọ́n yà kúrò ní ìbéèrè wèrè àti ìtàn asán àti ìjiyàn àti ìjà nípa ti òfin, nítorí pé aláìlérè àti asán ò ní wọ́n. Yàgò fún ìbéèrè wèrè. Ẹnìkan wà ní ìbéèrè wo ìbéèrè wèrè? Ìbéèrè wèrè ni ìbéèrè kí béèrè tí ó yọrí sí yàn jíjà, tó jẹ́ pé bí ẹ bá ti ń yanra yín, tẹ́ bá ti ń bára yín jiyàn gan, tẹ́ fi máa sọ̀rọ̀ ayín lóko ẹ̀ ní mọ̀. Ìbéèrè wèrè nu. Gbogbo béèrè tó lè dá wọ̀ lẹ̀, gbogbo béèrè tó lè dá rúgúdù lẹ̀ ni ìbéèrè wèrè. Ohun gbogbo tó lè fàríyànjiyàn ó ní ìbéèrè wèrè. Pọ́ọ̀lù ní fi kọ́ àwọn onígbàgbọ́ Kọ́ríńtì kí wọ́n yàgò, kí wọ́n lọ̀, kí wọ́n yàgò fún béèrè wèrè, kí wọ́n yàgò fún tànrán, kí wọ́n yàgò fún ìyàn jíjà àti ìjà nípa òfin. Mo sì mọ̀ pé gbogbo yín lẹ mọ̀ pé àwọn míì wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ gbàlà fún wọn báyìí, kẹ́ẹ̀tì ẹ̀ tó mẹ́nu pé ẹ fẹ́ gba Jésù lólúwa àti olùgbàlà yín, wọn ó ti máa béèrè tí ó fa yàn jíjà, tí ó dáríwó lẹ̀, tí ó tẹ́ mọ̀ jà, tí ó dájà lẹ̀, wọ́n máa béèrè lọ yín. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé fúnrú wọn ká yàgò. A lè máa gbàdúrà fún wọn nínú ilé, ṣùgbọ́n ká má bá wọn ṣe àríyànjiyàn. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá. A sì kọ́ wa pé ká fipátipá fún ẹnikẹ́ni nígbàlà ọ̀fẹ́. Tiwa ni láti kéde rẹ̀ lálàáfíà. Ẹni ó bá sì jẹ́ ní àlàáfíà yóò ṣe kí ni o? Yóò gbà á. Bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà Jésù rán àwọn ọmọ ẹ̀yìn 12 jáde ní méjì. Ó ní ilékílé tẹ́ ẹ bá wọ̀, tí wọ́n bá ti gbà yín, ẹ wọlé, ẹ dúró pẹ̀lú wọn. Èyí tí wọ́n bá ti gbà yín, ẹ ta eruku ẹsẹ̀ yín, ẹ sì máa bá ti yín lọ. Ohun irúfẹ́ nǹkan náà kan náà òun ni Pọ́ọ̀lù ń sọ fún Títù ń bì. Ṣùgbọ́n yà kúrò ní ìbéèrè wèrè, ìtàn asán, ìjiyàn, ìjà nípa òfin, nítorí pé wọn ò lérè, asán sì ni wọn. Ẹnìkan wá béèrè wípé èéṣe? Ìdí ìdáhùn rẹ̀ náà sì ni mo ti sọ, torí pé wọn ò lérè, torí pé asán ni wọn. Tẹ́ ẹ bá sì gbàgbé nínú ẹ̀kọ́ wa ti jẹ́jọ́ nínú orí 1 ìwé Títù ẹsẹ̀ 10, Pọ́ọ̀lù tọ́ka sí ìsí àwọn èèyàn kan tó jẹ́ wípé irú tí wọ́n fẹ́ nù. Àwọn èèyàn yìí nínú Títù orí 1 ẹsẹ̀ 10, a sọ fún wa wípé àwọn èèyàn yìí a pè wọ́n ní àwọn ẹni ìkọlà. Èyún ni àwọn onígbàgbọ́ Júù tó jẹ́ wípé a pè wọ́n ní ẹni tí ó jẹ́ wípé wọ́n kún fún ẹ̀tàn, wọ́n kún fún àrékérekè, wọ́n kún fún ọ̀rọ̀ asán. Nínú ẹ̀kọ́ ti jẹ́jọ́ dé, Pọ́ọ̀lù ti sọ fún Títù wípé pa wọ́n lẹ́nu mọ́. Pa wọ́n lẹ́nu mọ́. Èéṣe tó fi gbọ́dọ̀ pa wọ́n lẹ́nu mọ́? Ẹsẹ̀ 11 orí 1 yẹn ni ó gbọ́dọ̀ pa wọ́n lẹ́nu mọ́, nítorí pé wọ́n ń da odidi agboolé rú. Bí a bá sì ti da agboolé rú, wọn ó dàjọ rú.
wọ́n sì ń kọ́ni ní ẹ̀kọ́ tí kò yẹ kí wọ́n ó fi kọ́ni nítorí àpò wọn, nítorí èrè àìtọ́, torí ẹnu wọn, torí tí wọ́n jẹ. Àwọn ìsí yìí kan náà òun ni Pọ́ọ̀lù ń pòwe mọ́ nínú ẹsẹ̀ ìkẹsàn-án yìí, Títù orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án yìí. Àwọn yìí kan náà ní ń pòwe mọ́ wípé má gba ìbéèrè wèrè, má bá jiyàn wèrè, má bá wọn ṣàríyànjiyàn wèrè, ìtànràn, ìjiyàn, ìjà nípa òfin. Àwọn akọlà nǹkan náà ni gbogbo rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn, torí pé gbogbo tí wọ́n ń ṣe kò ní èrè kankan, asán sì ni wọ́n. Ohun kan kejì, ìkìlọ̀ kejì èyí tí Pọ́ọ̀lù fún Títù tó sì fi fún ìjọ onígbàgbọ́ Kírísítì, tí sì ń fi fẹ́mi àti yín náà lónìí, ó ní wípé kí a ṣọ́ra fún àwọn tí wọ́n máa ń dá ìyapa lẹ̀ nínú ìjọ. Ká ṣọ́ra fún àwọn adárúgúdù lẹ̀. Ká ṣọ́ra fún àwọn tí wọ́n máa ń fọ́n irúgbìn ìkùnsínú nínú ìjọ. Ẹsẹ̀ ìkẹwàá ló wí bẹ́ẹ̀, ṣe Bíbélì yín bẹ̀ lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọjọ kà á. Ó ní ẹni tí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ ìkíní àti kejì kọ́. Ẹnìkan wá béèrè pé ta la aládàámọ̀? Aládàámọ̀ lẹni tí ń fọ́n irúgbìn rúgúdù láàrin ìjọ, ẹni tí ń fa ìyapa láàrin àwọn èèyàn. Òun ni ó sọ fún olóko kó sọ́ko, òun náà ni ó sọ fún olè pé kó lọ jà. Pọ́ọ̀lù ní irú àwọn wọ̀nyí tẹ́ ẹ bá ti rí wọn, ẹ kì wọ́n lọ̀ lẹ́ẹ̀kínní, ẹ kì wọ́n lọ̀ lẹ́ẹ̀kejì. Tí wọn ò bá ti yí padà, tí wọn ò ronúpìwàdà, tí wọn ò yí padà, ẹ kọ̀ wọ́n, ẹ má ní ohunkóhun bá wọn ṣe mọ́. Èéṣe tí wọ́n fi gbọ́dọ̀ kọ̀ wọ́n? Èéṣe tí wọn ò fi gbọ́dọ̀ ní ohunkóhun bá rú àwọn báwọn ṣe? Ìdí méjì la lè rí nínú ìwé Títù yìí tí Pọ́ọ̀lù kọ sí i, tí wọ́n fi gbọ́dọ̀ yàgò fúnrú wọn. Ìdí àkọ́kọ́ ló sì wà nínú ẹsẹ̀ ìkọkànlá. Ìdí àkọ́kọ́ tí wọ́n fi gbọ́dọ̀ yàgò fúnrú àwọn ẹni bẹ́ẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlá orí kìíní ẹsẹ̀ ìkọkànlá, ó ní mo sọ lẹ́ẹ̀kan wípé wọ́n ń dodidi agboolé rú. Sáàjẹ́ wọn da gbogbo lérú tán ká tó tì wọ́n ta ni? Ẹni tí ń dagboolé rú, sáàjẹ́ wọn dàjọ́ rú ká tó tì wọ́n ta? Rárá o. Pọ́ọ̀lù ní kọ́. Èyí ò ní pé ẹ yọ wọn nínú ìjọ, ẹ má ṣe wọn, ẹ má darapọ̀ mọ́ wọn bí ọmọ ìjọ mọ́. Ẹ yọ wọn bí ẹ ń yọ sìgá. Ṣùgbọ́n kẹ́ ẹ tó yọ wọn o, ẹ rí pé ẹ kìlọ̀ fún wọn lẹ́ẹ̀kínní, ẹ kìlọ̀ fún wọn lẹ́ẹ̀kejì, wọn ò ronúpìwàdà ni. Ìdí kejì tí Pọ́ọ̀lù fi sọ wípé a gbọ́dọ̀ yọ wọn bí ẹ ń yọ jìgá, ká kọ̀ wọ́n, inú orí kẹta ẹsẹ̀ ìkọkànlá ló wà. Inú orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, tí ìṣẹ̀ṣẹ̀ tó gbẹ̀yìn fún ẹ̀kọ́ wa tá à ń kọ́ yìí. Ṣé ẹ ti wà ń bẹ̀ jẹ́ àjọ kà? Ó ní kí o mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti yapa, ó sì ṣẹ̀, ó dá ara rẹ̀ lẹ́bi. Ìdí kejì tá a fi gbọ́dọ̀ yọ wọ́n ni pé wọ́n ti yapa. Yíyapa ń bẹ̀ yẹn túmọ̀ sí wípé wọ́n ti kúrò lójú ọ̀nà òtítọ́ Kristi. Wọ́n ti bọ́nà ọ̀nà àràlọ́ ẹdẹ. Wọ́n ti ṣìnà. Torí pé wọ́n ti ṣìnà, a gbọ́dọ̀ tó ń bóhunkóhun ṣe pẹ̀lú wọn mọ́. Wọ́n ti ṣẹ̀. Wọ́n sì ń dá ara wọn ní ẹ̀bi. Ṣùgbọ́n ká tó yọ wọ́n o, mo tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí, Pọ́ọ̀lù ní ká fún wọn ní kìlọ̀ lẹ́ẹ̀kínní, ká fún wọn kìlọ̀ ní ẹ̀kejì. Tí wọn ò bá wá ronúpìwàdà kí wọ́n yí padà, ká má lóhunkóhun bá wọn ṣe. Àwọn bàbá wa tí ò sì mọ Bíbélì náà, èyí náà mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní pàkíǹkíní, pàkíǹkejì, ẹlẹ́ẹ̀kẹta làjẹ́ ìjẹ́ tán. Pọ́ọ̀lù ní pàkíǹkíní wọn, pàkíǹkejì wọn, tí wọn bá ti ronúpìwàdà, tí wọ́n ta kúrò nínú agbo ìjọ. Èé ṣe tó wá fi tí wọ́n ta nínú agbo ìjọ náà, mo ti sọ díẹ̀ fún wa mẹ́rin, torí pé ń dagbo lérú, torí wípé wọ́n ti yapa, wọ́n ti ṣẹ̀, wọ́n ti dára wọn lẹ́bi. Pọ́ọ̀lù wá tún sọ nǹkan kan nínú ìwé míì yàtọ̀ fún èyí tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ìwé rẹ̀ tó kọ sáwọn ará Gàlátíà orí 5 ẹsẹ̀ 9 rẹ̀, ó sọ ń bẹ̀ wípé ìwúkàrà kíún a máa mú gbogbo ìyẹ̀fun wú. Ìwúkàrà kíún a máa mú gbogbo ìyẹ̀fun wú. Èyí ò ní wípé ìwà àbàjẹ́ kíún
ó lè ran gbogbo ìjọ, ẹ̀ṣẹ̀ kíhún ó lè ran gbogbo ìjọ, ìyapa kíhún ó lè ran gbogbo ìjọ. Àwọn tá à ń sì ń wí yìí ni wọ́n ti yapa, wọ́n ti ṣẹ̀. Tí a bá tètè pínyà pẹ̀lú wọn, wọn ó kó ran gbogbo ìjọ. Ìdí nìyí tí Paul fi ní ẹ má ní ohunkóhun bá wọn ṣe tí tẹ́ bá ti kì wọ́n lọ lẹ́ẹ̀kínní, tẹ́ kì wọ́n lọ lẹ́ẹ̀kejì tí wọn ò ronú padà kí wọ́n yí padà, ẹ tì wọ́n ká. Ẹ má bá wọn ní ohunkóhun ṣe mọ́ gẹ́gẹ́ bí agbo Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹnìkan pẹ̀lú má ní ohunkóhun bá wọn ṣe. Tọ́ra bàbá wa nílẹ̀ Yorùbá tí ò mọ Bíbélì gan sọ fún wa wípé àgùntàn tó bá bá járìn yóò jẹ ìgbẹ́. Àwọn olóyìnbó sì ní fọ̀rẹ́ rẹ hàn mí, ń sọrú èèyàn tó jẹ́ fún ọ. Tọ́rẹ́ ni à ń bá rìn láàjọ, bí wọ́n ò bá jọra wọn àní jọ rìn. Ibi tí ẹ̀kọ́ wa tòní tí ó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa rọlé, ẹ jẹ́ kí n ṣe àtẹnumọ́ àwọn kókó díẹ̀ tí a lè rí dìmú, tá a lè rí fàyọ nínú àwọn ẹ̀kọ́ yìí tí mo ti sọ ṣáájú ṣùgbọ́n tí mo fẹ́ tẹnumọ́. Àkọ́kọ́ nù rẹ̀ ó ní wípé iṣẹ́ rere ó ní ẹ̀rí àrígbámú pé lóòótọ́ ó ti dẹni ìgbàlà. Iṣẹ́ rere ó ní ẹ̀rí àrígbámú pé lóòótọ́ ohun tá a lè fojú rí nínú ayé èèyàn pé lóòótọ́ ẹni yìí ó ní ìgbàlà ni. Iṣẹ́ rere òun la láìgbàgbọ́ lè rí tí ó fi mọ̀ wípé ayé eléyìí yàtọ̀ sí tèmi. Nígbà tá láìgbàgbọ́ téèyàn bá ṣẹ̀ tí ò dáríjì, tó ọmọlẹ́yìn Kristi tá a bá ṣẹ̀ tó dáríjì, ẹni ó ní ìdáríjì rẹ̀ ni ó fi hàn wípé ó ti ní ìrírí ìgbàlà. Nítorí ìdí èyí, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká kún fún iṣẹ́ rere gbogbo nínú àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́, àwọn àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tá a jọ ń kẹ́kọ̀ọ́, àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn aládùúgbò tá a jọ ń gbé, àjọṣepọ̀ wa nú ilé, àjọṣepọ̀ wa nú ìjọ, àjọṣepọ̀ wa nú iṣẹ́, àjọṣepọ̀ wa pẹ̀lú ìjọba tí ń darí wa nínú ìlú tá à ń gbé, ní ìjọba ìbílẹ̀ tá a wà, nípínlẹ̀ tá a wà, lórílẹ̀‐èdè tá à ń gbé. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká kún fún iṣẹ́ rere gbogbo. Torí pé iṣẹ́ rere gangan òun ni tí ó fojú hàn tá a lè fojú rí pé lóòótọ́ ẹni yìí ti ní ìrírí ìgbàlà, òun sì ń retí ìpadàbọ̀ olùgbàlà rẹ̀. Kókó kejì fún àtẹnumọ́nú ẹ̀kọ́ yìí òun ni wípé lẹ́yìn tí a ti dá ọ láre, lẹ́yìn tá a ti dá mi láre tí a sì ti ṣẹ́gun fún mi, lẹ́yìn tí a ti sọ wípé o ò ní ẹjọ́ kankan mọ́, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ lẹ́jọ́ kankan láti jẹ́ mọ́, o ti gba ìdáláre, má tún padà sídìí èbì rẹ mọ́. Ajá ní mọ̀ ń pọ̀ ọ́lẹ̀, tó bá sì ti pọ̀ wọ́n bá sì é lọ yóò tún padà wàá kó jẹ. Má jẹ ajá, má jẹ ajá. Dípò bẹ́ẹ̀, ohun tó yẹ kó jẹ́ òun ni pé kó o fi àwọn gbèdéke lélẹ̀ fúnra rẹ tí ó mọ̀ tọ̀ tó fi ní ṣubú sínú ẹ̀ṣẹ̀ rẹ àtijọ́. Kó o sì máa sọ àwọn wo lalábàárìn rẹ, àwọn wo lalábàásọ rẹ, èmi ló ń jẹ, èmi ló ń mú. Gbogbo nǹkan wọ̀nyí ni ó ràn wá lọ́wọ́ láti lè dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa lẹ́yìn tá a ti dá ọ láre. Má tún padà sínú èbì ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Àtẹnumọ́ kẹta tí mo fẹ́ sọ nínú ẹ̀kọ́ yìí ó ní pé bọ̀wọ̀ fúnra rẹ. Béèyàn ò bá fọ̀wọ̀ fúnra rẹ̀ kò sẹ́ni tí ó fọ̀wọ̀ fún un. Ipò rẹ ó ti yí padà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú ẹ̀ṣẹ̀ ni ọ́, ẹrú ẹ̀ṣẹ̀ ni mí. Ṣùgbọ́n nítorí nítorí ọ̀fẹ́ Jésù ṣe, ipò ti yí padà. A ti kúrò ní ọ̀daràn ẹlẹ́ṣẹ̀, a ti di ẹni tá a dá láre. A ti kúrò lẹ́rú ẹ̀ṣẹ̀, a ti di ọmọ Ọlọ́run, a ti di ajogún Ọlọ́run. Nítorí ìdí èyí, ẹ̀kọ́ yìí ń pè wá wípé ká gbé ìgbé ayé wa bí ọmọ Ọlọ́run nítòótọ́ láti tẹ́ bàbá wa lọ́rùn. Ká gbé ìgbé ayé wa bí ọmọ Ọlọ́run nítòótọ́ láti tẹ́ bàbá wa lọ́rùn. Eléyìí ó sì farahàn nípa iṣẹ́ rere gbogbo. Sáà bàbá wa nílẹ̀ Yorùbá ní ẹni ọba bí ni làájọ. Ọmọ tí ọjọ́ ṣòkòtò tí ọjọ́ kíjìpá, olùkọ́ tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ àjọ máa lè fún Ọlọ́run.
ẹ jẹ́ á jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run nípa ìṣe àti ìwà wa. Ohun kan ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ tẹnumọ́nú ẹ̀kọ́ yìí ni pé ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká yàgò fún àríyànjiyàn, ká yàgò fún ìtàn asán, ká yàgò fún ìjà, ká yàgò fún ìlara, ká yàgò fún ẹ̀tanú ọmọnìkejì. Torí kíni? Torí pé wọn ò ṣèrànwọ́ fẹ́nì kankan. Àríyànjiyàn ó kàn fàkókò ṣòfò ni. Àríyànjiyàn ó kàn mú kéèyàn pàdánù tó ṣe kókó nínú ayé èèyàn ni. Wọ́n á fi kún gbàgbọ́ èèyàn, wọ́n á sì ràn yàn lọ́wọ́. Torí náà, bí o bá ti rẹ́nikẹ́ni tó fẹ́ máa gbé ọ lẹ́nu jó tí ó èyí ti pinnu nínú ọkàn rẹ̀ kò ṣetán láti gbọ́ ohun tó o fẹ́ wí, má wulẹ̀ fàkókò rẹ ṣòfò. O lè máa gbàdúrà fún, ṣùgbọ́n má jẹ́ ó fàkókò rẹ ṣòfò nínú àríyànjiyàn. Nínú ìjọ Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má bára wa ṣàríyànjiyàn, ọmọ Ọlọ́run ni wá. Kí bẹ́ẹ̀ ni wa kọ́ jẹ́ kí bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ wa jẹ́ bẹ́ẹ̀ kọ́. Tó àríyànjiyàn tó bá ti dé kò sóòótọ́ mọ́. Olúwa ó ràn wá lọ́wọ́. Ní ìparí, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká yàgò fún àwọn tí wọ́n máa fọ́nrúgbìn ìyapa nínú ìjọ. Ká yàgò fún àwọn tí ń fọ́nrúgbìn ìyapa nínú ìjọ Ọlọ́run. Nínú ìlú, lórílẹ̀-èdè, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọn ò mọ Bíbélì, wọ́n ṣáà ti sọnú ọ̀rọ̀ wọn pé adẹ́tẹ̀ ò lè fún wàrà, ṣùgbọ́n ó lè dá wàrà nù. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, adẹ́tẹ̀ kò lè fún wàrà, ṣùgbọ́n ó lè dá wàrà nù. Má jẹ́ àwọn adẹ́tẹ̀ ó dá wàrà ayé rẹ nù. Yàgò fún àwọn tí wọ́n máa ń fúnrúgbìn ìyapa ní agbo tó wà, lẹ́nu iṣẹ́ rẹ, níbi ìjọ rẹ, nínú àyíká àtàdúgbò tó ń gbé. Gbogbo àwọn tí wọ́n máa ń fúnrúgbìn ìyapa, yàgò fún wọn. Inú Ọlọ́run ò dùn sí wọn. Ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé wọ́n ti ṣì. Ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé wọ́n ti ṣẹ̀. Wọ́n ti ṣìnà kúrò lójú ọ̀nà òtítọ́. Má jẹ́ wọn ó gbé ọ ṣubú, má jẹ́ wọn ó mú ẹsẹ̀ rẹ yẹ̀. Kíyèsára gidigidi kó o má bàa máa tọ ipasẹ̀ wọn. Torí pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àgùntàn tó bá bájá arú wọn rìn, òun náà jẹ̀gbẹ́ o. Ibi tẹ́kọ̀ọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá tún máa pàdé, mo fi yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú ilé ìjọsìn wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀ ní ọjọ́ 25 oṣù kẹjọ yìí, 2024. Àdúrà mi ni pé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo lọ́jọ́ ìsinmi tó ń bọ̀, Olúwa ó ṣí wa níyèsí láti mọ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti lè mọ ṣiṣẹ́ rere, láti tẹra mọ́ iṣẹ́ rere ṣe, tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé àwọn èèyàn ó rí wa, wọn ó sì mọ̀ wípé lóòótọ́ ẹni yìí ti ní ìrírí ìgbàlà nípa ayé wa tó yàtọ̀. Ìdí nìyẹn tí Paul apostoli nínú lẹ́tà rẹ̀ tó kọ sí àwọn ará Kọ́ríńtì kejì, orí 5 ẹsẹ̀ 17 fi ní gbogbo ẹni tí ń bá ń bẹ nínú Kristi, wọ́n ti di ẹ̀dá titun. Kíyèsí, ohun àtijọ́ ayé wọn ti kọjá lọ, wọ́n di titun. Tó bá jẹ́ pé lóòótọ́ ló ti ní ìbápàdé pẹ̀lú Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ, gbé ìgbé ayé tí ó fi hàn wípé èéṣẹ́ ní àná mọ́, ó ti dẹni òní. Èéṣẹ́ irú ẹ̀ṣẹ̀ mọ́, ó ti di ọmọ Ọlọ́run àti ajogún Ọlọ́run. Olúwa yóò sì bùkún fún wa. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ire o, ire kàǹkà.